Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́. Àwa yìn orúkọ yín torí pé ẹ̀yin Ọlọ́run ṣeun torí pé àánú yín dúró láéláé. Àjúbà yín ò nítorí pé ẹ ṣí wa níyè sí ọ̀rọ̀ yín. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ẹ tún ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Jésù ló ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run yóò yè nínú ayé yín. Ọ̀rọ̀ Ọlọ́run yóò mú yín lára dá. Ọ̀rọ̀ Ọlọ́run yóò tún ayé yín ṣe. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá èyí tó tún fún wa. Ó fún wa ní ìlera, ó fún wa ní ẹ̀mí ìyè. Ó jẹ́ ká wà nínú Kristi síbẹ̀ sí. Kò jẹ́ kí ogbó kó sú wa. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fi ìyanu rẹ̀ hàn yín lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi wa tí wọ́n send message sí mi ní ọjọ́ Wednesday tá gbàdúrà. Bá ṣe ń parí àdúrà yẹn tá ń gbàdúrà lé lórí. Ẹ̀mí Ọlọ́run sọ pé ẹnìkan wà, iṣẹ́ ní méjì, ẹnìkan wà tó jẹ́ pé wọ́n tẹ̀ ti pinnu lọ́kàn ara wọn pé ohun gbogbo tẹ̀ ti sú wọn pátápátá pé kò sí reason mọ́ láti máa kàn gbàdúrà. Wọ́n ní but bí ọ̀rọ̀ yẹn ṣe jáde sí wọn lọ́jọ́ yẹn pé yes, àwọn gbà pé Ọlọ́run alààyè wà lóòótọ́. Ó dà bóyá ó ṣe kó jẹ́ pé nǹkan tí wọ́n fi ọkàn wọn retí nìyẹn pé kí Ọlọ́run kó ránṣẹ́ sí wọn. Mo gbàdúrà pé ètò tí Ọlọ́run ní fún wa àdúró jẹ́ àdúró gbà àwọn ọmọ wa ìran wa yóò sì jèrè ẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ ti máa rí tọ́pìkì tí a fẹ́ ṣe lé lónìí, every action counts. Mo wá wò bá mo ṣe fẹ́ túmọ̀ ẹ̀ ní Yorùbá, every action counts. Ibi tí mo rí gbé sí ni pé gbogbo ìgbésẹ̀ ló lájọ. Gbogbo ìgbésẹ̀ ló lájọ. Ṣé gbogbo ìgbésẹ̀ wa bí àjọ ni ó jẹ́ dandan. Ìgbà à ń sọ nípa àtúbọ̀tán. Kíní kan ló fà á tí mo fẹ́ fi kọ́ ẹ̀kọ́ yìí. Kíní kan ló fà á. Ẹnìkan ló béèrè ìbéèrè kan lọ́wọ́ mi. Ìbéèrè yẹn ni wípé jẹ́ ká lóyìnbó kó lè yé wa dáadáa. Wọ́n ní is it a must to be careful before we take any action? Wọ́n ní ṣó jẹ́ dandan ká kíyèsára ká tó gbé ìgbésẹ̀. Ẹgbẹ́ yìí náà lè máa ní ẹ máa kíyèsára, ẹ máa kíyèsára, ẹ máa kíyèsára. Ṣé wá jẹ́ dandan ni ká gbé gbogbo kán máa kíyèsára pé mọ ìgbésẹ̀ tá a máa gbé láyé ni ṣó jẹ́ dandan? Mo á rẹ̀ ní mo á bè lọ́wọ́ wọn pé ó yẹ káwọn náà mọ kókó ọ̀rọ̀ kan wípé every action counts. Mo ní bẹ́ẹ̀ ni every action and inaction. Èyí tá a ṣe àti tá a filẹ̀ tá a láàní ṣe gbogbo ẹ̀ pátá ó lájọ tiẹ̀. Ó ní nǹkan tá a mú padà wá. Ó ní àtúbọ̀tán tá a mú padà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo rántí lọ́jọ́ yẹn mo mú ọ lọ sínú ìwé oníwàásù Ecclesiastes chapter 12 verse 13 and 14. Ecclesiastes chapter 12 verse 13 and verse 14. Bíbélì sọ níbẹ̀ yẹn wípé nísinsìnyí òpin gbogbo ọ̀rọ̀ tí a gbọ́ ni pé conclusion nìyẹn. Mo like èdè òyìnbó ẹ̀ gan ni let us hear the conclusion of the whole matter. Ó ní nísinsìnyí òpin gbogbo ọ̀rọ̀ tí a gbọ́ ni pé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́ nítorí èyí ni ojúṣe gbogbo ènìyàn. Verse 14 yẹn ni mò ń lọ. Nítorí Ọlọ́run yóò ṣe ìdájọ́ olúkúlùkù iṣẹ́ àti ohun ìkọ̀kọ̀. Kì í bá ṣe rere, kì í bá ṣe búburú náà. Òyìnbó ẹ̀ jẹ́ ká wo kíní kan bẹ̀. Ó ní for God will bring every work. Bíbélì sọ pé some of the works tàbí kó sọ pé half of the work tá a bá ṣe irọ́. Ó ní every. So ó túmọ̀ sí pé every action we took, there is a consequence for each of those actions. Ẹyọ kọ̀ọ̀kan tá a bá ti gbégbèsè báyìí òótọ́ ọbẹ̀ nìyẹn o. Ṣe nínú ẹ̀kọ́ yìí ibi tí mo ń lọ ni pé mo fẹ́ simplify nǹkan tó ń pè ní holiness. Fẹ́ simplify ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ torí ó máa ń yà mí lẹ́nu nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìwà mímọ́. Àwọn kan tó jẹ́ kìrìsìtẹ́nì máa ń wò gẹ́gẹ́ bí ohun tí kò ṣeé achieve ẹnikẹ́ni pé yóò lè ṣe lè achieve holiness bá ti pọ́ lọ́rùn sọ fún ẹ̀ but kò yé wọn ní ìtumọ̀ nǹkan tó ń pè ní holiness. Now ṣe rí nínú ayé tá a wà yìí kò sí ìtumọ̀ kan tó lọ sàn án mọ́. Tẹ̀bárí nìkan tó yẹ pé kó mutí kó àwọn pè náà ní clubbing níbí club ní party everyday. Tó bá jẹ́ ọkùnrin a máa womanize, tó bá jẹ́ obìnrin
a fi nǹkan tó ní a fi get nǹkan tí ò ní ó yẹ kó ti yé yín bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ètò mu ìtàn fín ìtàn ṣe gbogbo ẹ̀ lójú àwọn yẹn tẹ́ bá béèrè lọ́wọ́ pé kí ló ń ṣe yìí wọ́n á sọ fún categorically pé àwọn ń gbádùn ni kọ́ ẹ̀ bá mọ̀ pé nínú ayé yìí ìtumọ̀ tẹ́yìn fún ọ̀rọ̀ kò jẹ́ dandan kẹ́lòmíì fún the same ọ̀rọ̀ ìwọ́n tẹ́ bá pe àwọn míì tẹ́ bá pe ẹjọ́ irú ìwà báyìí kí náà ń pè ẹlòmíì sọ pé ìwà ìgbín ni bẹ́ẹ̀ ẹlòmíì sọ pé ìgbádùn ni ṣẹ́ni pé kò sí bí a ṣe pọ̀ tó gẹ́gẹ́ bí ènìyàn tá a lè define ọ̀rọ̀ sí àwọn nǹkan tí mo bá débẹ̀ ni pé kò sí àlàfo láàrin rere àti búburú mọ́ nínú ayé tá a wà yìí ó depend lórí bó bá ṣe lè define ọ̀rọ̀ ṣùgbọ́n bá àìdá tí ok ẹ má kí n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ mo ń sọ̀rọ̀ nípa báyé ṣe rí ẹ̀rí ẹlòmíì sọ pé ó lè mú tọ̀ amọ̀ ti para ẹ̀yọ tẹ́ bá bèèrè lọ́wọ́ pé ọ̀gbẹ́ni akílódé dé ìwọ tó orí tó fine tó bá kó ibi iṣẹ́ ìdí ọtí ló ń lọ ó lè sọ pé òun pa ìrònú rẹ ni pé ọtí yẹn gangan ni eraser tó máa pa ìrònú rẹ ṣùgbọ́n tẹ́ bá bèèrè lọ́wọ́ ẹlòmíì irú ìwà bẹ́ẹ̀ pé ẹwọ́ ọkùnrin yìí tá a bá sọ̀rọ̀ yìí tó ní òun fi pààrọ̀ rẹ ni ẹlòmíì à ní ẹ̀ṣẹ̀ ni ẹni pé ẹni tó pè ní ẹ̀ṣẹ̀ yẹn bó fẹ́ bó kọ̀ ẹni tó pè ní ẹ kò lè yí ọkàn ẹni tó pè ní ìgbádùn padà ìgbádùn òun lórí sí òun ló ń kà sí tẹ́ bá bèèrè lọ́wọ́ tẹ́ bá rí ẹnikẹ́ni tó rìn pẹ̀lú ìpamọ́ra ẹ̀yìn ó ń ṣọ́ ìwà rẹ̀ ó ń ṣọ́ ìwà wù ẹ̀yìn pé kó tó wùwà kan ẹ̀yìn àkíyèsára ó para ẹ̀ mọ́ tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ ọkùnrin òun náà para ẹ̀ mọ́ ó ṣàfẹ́ morally ó fẹ́ sound ẹ̀rí tẹ́ bá bèèrè lọ́wọ́ àwọn kan pé ọkùnrin tẹ́ ń wé tó ń ṣe báyìí kí ni àwọn kan pè ní SU bẹ́ẹ̀ àwọn míì kan àwọn òun á ní this is holiness so ibi kan tí mo sọ débẹ̀ ni pé nínú ayé tá a wà yìí kò sí àlàfo mọ́ nínú ká túmọ̀ ọ̀rọ̀ ohun tó bólúkà kò ṣe rí òun ló ṣe ń pè é ṣùgbọ́n kíní kan ni ò lè change nǹkan kan tí ò lè change náà ni wípé gbogbo ìgbésẹ̀ wa pátá ohun tá a ṣe àti ohun tá a kọ̀ tá a láṣẹ bí àjọ ló ṣe rí ìyẹn ò lè change láìláì kò sí nǹkan tó lè there are consequences for every action and inaction kò sí nǹkan tá a lè ṣe sórí ìyẹn so kò wá ní ṣe bí a ṣe túmọ̀ ọ̀rọ̀ kò ní ṣe bá ṣe àgbékalẹ̀ kò ní ṣe excuse tá a bá gbé kò lè yí standard Ọlọ́run padà kò lè change ohun kankan nínú ìdájọ́ Ọlọ́run ẹ̀rí kò sí nǹkan kan míì tó mátà mọ́ ju pé ohun gbogbo tí a bá ṣe pátá ó ń bọ̀ ní abẹ́ ìdájọ́ so ó lè wu anybody kó sọ pé kó n kí ọmọ mọ́lẹ̀ kó n bá sùn wípé kò ayé ń ṣerú ẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ a lè rí ẹ tó pé ẹ̀gán ní ìránṣẹ́ Ọlọ́run gan kó bá ìyá àtọmọ kó máa bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ó lè justify rẹ̀ ọ̀lọ́mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn ò yí ọ̀rọ̀ Ọlọ́run padà kò dẹ̀ yí ìdájọ́ ẹ̀ padà ṣùgbọ́n kókó ẹ má jẹ́ ká gbàgbé tá à ń sọ yìí pé gbogbo ìgbésẹ̀ wa pátá ó lájọ tiẹ̀ every action counts bẹ́ẹ̀ ni in the book of Romans chapter 6 verse 16 Bíbélì jẹ́ kó yé wa níbẹ̀ yẹn wípé gbogbo ènìyàn pátá nínú ìwà bí ẹrú ni ẹni tí nǹkan tí èèyàn bá fẹ́ jẹ́ kó jẹ́ ọ̀gá àwọn ló máa jẹ́ ọ̀gá ẹ̀ ìgbàgbọ́ Bíbélì ni ẹ̀kọ́ Bíbélì sì ni Bíbélì sọ kíní kan ó ní àbí ẹ̀yin kò mọ̀ pé ẹnikẹ́ni lè yan ọ̀gá tí ó bá fẹ́ ẹnikẹ́ni lè yan ẹ lè yan ẹ̀ṣẹ̀ tí ó yọrí sí ikú tàbí ìgbọràn tí ó yọrí sí ìdáláre ẹnikẹ́ni tí ó bá fi ara ẹnikẹ́ni tí ẹ bá fi ara yín fún òun náà ni yóò jẹ́ ọ̀gá yín ẹ̀yin yóò sì jẹ́ ẹrú rẹ̀ now lónìí ká lè fìdí ẹ̀ múlẹ̀ pé every decision counts pé gbogbo ìgbésẹ̀ wa pátá every action counts every act counts gbogbo ohun tá a bá bí a nínú ọ̀rọ̀ ìwà èrò ọkàn ìṣe ìgbésẹ̀ ìtàgbé ìtàsọ sínú ìtàsọ síta pátápátá òlákòjọ báyìí òun máa jẹ́ ìdájọ́ kó lè yé wa dáadáa àti kí ọ̀rọ̀ ìwà mímọ́ lè yé wa dáadáa màá sọ kókó mẹ́ta kan fún yín àkọ́kọ́ bẹ̀ ni pé our character are the accumulation of the decisions we have made ìwà wa lónìí ìwà mi tí mo bá yín sọ̀rọ̀ lónìí àwọn ìwà mi kéékèèké àtẹ̀yìnwá tá à ń tújọ ẹ̀yọ̀ à ń tújọ olúgbéwà mi jáde so tó bá lẹ́nìkan tó wá pé òpùrọ́ ni máa yẹn báwọn náà ṣe mọ̀
ibo kí ló lead ẹ̀ sí irọ́ tó bẹ̀rẹ̀ sí fi parọ́ burúkú bẹ́yìn ohun tó fà ni pé ó accumulate irú wà bẹ́ẹ̀ kéékèèké títí àwọn ìwà yẹn fi wá dàgbà mọ́ lọ́wọ́ tán fi di ọ̀gá ẹ̀ wọ́n á dẹ̀rú lábẹ́ ìwà ẹ̀ kò lè change nǹkan tí mo try sọ ni wípé níbikíbi nípòkípò tá bá bára wa lónìí ipòkípò tá bá bára wa lónìí ó jẹ́ àjọ ìwà wa tá à ń dá kéékèèké látẹ̀yìnwá àjọ ìwà wa àjọ bá a ṣe ń sọ̀rọ̀ àjọ àwọn decisions tá make ìgbésẹ̀ tá a gbé ìgbésẹ̀ tí ó yẹ ká gbé tá a gbé tí ó dáa ká gbé tá a kọ̀ tá a gbé òun ló parapọ̀ lónìí òun ló fi wá sí ojú bí tá a wà yẹn àwa lè wẹ̀yìn wo ká ní kí ni ìbá ti máa ní opportunity mo lè change ẹ̀ kí ni ìbá ti máa ní ìyẹn kọ́ là ń sọ but kókó bẹ̀ ni pé ibi tí èmi àti ń bára wa lónìí àwọn àjọ ìwà wa kéékèèké òun ló mú wa bá wa wọn àkọ́ tí mo fẹ́ ká gbàgbọ́ nìyẹn ká sì rí bẹ́ẹ̀ ṣe rí mo ti sọ lẹ́ẹ̀kan ṣe rí ìwà wa kì í ṣe ohun tó dé bá wa òun ló mold wa irọ́ o ẹ máa rí ẹlòmíì fún àpẹẹrẹ mo bá búrà kan sọ̀rọ̀ ó ní bàbá òun tó kú òun ló sọ ayé òun dàbá ẹ̀ ó ṣàfilẹ̀ mo jẹ́ kó parí ọ̀rọ̀ ìtàn bàbá òun tó kú ó ṣàtẹnumọ́ bàbá òun tó kú ká ní bàbá òun ò kú ni òun mọ̀ bí tóun ti máa dé láyé yìí bàbá òun tó kú ká ní bàbá òun ò kú ni kí ní bàbá òun tó kú ó ní bàbá òun tó kú wá pọ̀ gan mo ṣàdákẹ́ mò ń wò pàtó wá sọ ní pásọ ẹ̀ tí ẹ sọ̀rọ̀ sínú ẹ̀ tí ẹ̀yin ò tí ì dákẹ́ ọ̀rọ̀ ìgbà tẹ́ ẹ̀ tí ì dákẹ́ ọ̀rọ̀ báwo lèmi ṣe fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ tí ì dákẹ́ wọ́n ní àwọn ti parí ọ̀rọ̀ mo ní so nǹkan tẹ́ ẹ̀ sọ mi báyìí pé bàbá yín tó kú òun ni ó jẹ́ ká yín wà lójú kan bàbá yín tó kú òun ni ó jẹ́ kí ẹ lọ yunifásitì torí pé kò sí tó máa tọ́ yín àbí bàbá yín tó kú òun ni ó jẹ́ kẹ́ ẹ kọ́ṣẹ́ ẹ ṣáà mo ní ẹ da gbogbo ẹ̀ lẹ̀ báyìí mo ní nǹkan tẹ́ wá sọ fún mi báyìí ni wípé ní gbogbo ayé yìí a ò rí ẹnìkan ṣoṣo báyìí tí bàbá ẹ̀ kú ní èjì tí bàbá ti yín kú tó lè ṣe àṣeyọrí ọ̀nà máa wà dáadáa mo ní ó túmọ̀ sí pé pẹ̀lú ọ̀rọ̀ yẹn rí pé kì í ṣe ohun tó dé bá wa òun ló sọ wá di bá a ṣe wà yìí ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tá a gbé lórí nǹkan tó dé bá wa òun ló sọ wá di ẹ pé mo máa ń sábà sọ̀rọ̀ kan tẹ́ bá rántí mo ní tí èèyàn mo ní ìṣòro tá a ní kì í ṣe ìṣòro ó tọ́ dẹ̀ ní dòní mo sì dúró lọ́rọ̀ yẹn dáadáa torí evidences ó kún in fact àṣírí ayé nìyẹn àṣírí ayé ni mo sọ fún wa yẹn kì í ṣe ìṣòro tó dé bá wa lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tẹ́lẹ̀ òun ló sọ wa débi tá a wà yìí no bá a ṣe respond sí ìṣòro yẹn ni ohun tó fa ìṣòro yẹn gangan ni ẹ rí òun ló fà á ok fún àpẹẹrẹ mọ́mì ẹ̀yin náà ẹ̀yin mo bá wí mà ẹ má bínú ẹ̀yin náà rántí nígbà kan lọ́hùn tí nǹkan bá ṣẹlẹ̀ kẹrẹ́ báyìí ẹ mọye pásítọ̀ tẹ́ ń pè ní ẹ mọye wòlíì tẹ́ máa pè láyé pàápàá lórílẹ̀‐èdè nàìjíríà wa yìí wọ́n ǹjẹ́ àti pé pásítọ̀ gan tó wà ní Ukraine àti ìpè ó yáyá nọ́mbà ẹ̀ ní ẹ pé pásítọ̀ wo ló tún wà pásítọ̀ kan tó wà ní Jamaica ẹ̀ tó pé ṣe bíbẹ̀ ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n lónìí nǹkan àwọn pásítọ̀ ń dábàá ṣe bí wọn ò tí ì kú ṣe bẹ́yìn náà kì í ṣe pé bóyá òòrùn ọ̀tọ̀ tàn sí yín ṣùgbọ́n tó pé ẹ ti ní òye bíbélì so n tó dé bá yín gbà yẹn ó sì ń dé bá yín náà lónìí ṣùgbọ́n ìhà tẹ́ ẹ kọ sí bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀bù ẹ̀ ohun tẹ́ ẹ ṣe nígbà yẹn yọ òun ló máa mú choices yín wá òun gangan òun ló fa ìṣòro tàbí ìsinmi fún ọkàn ènìyàn so kókó bí kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ìgbésẹ̀ tá a gbé lórí nǹkan tó dojúkọ wá nínú ayé yìí òun gangan òun ni ìṣòro bẹ̀ kì í ṣe ìṣòro gangan tá a ní bí tí ẹ̀kọ́ yìí tí tó ń dojúkọ gangan nìyẹn now tẹ́ bá wo mo ka kíní kan nípa ọba Sọ́ọ̀lù àti Dáfídì kíní yẹn ó fọ́ni sí mi gan that is 1 Samuel chapter 13 verse 14 1 Samuel chapter 13 verse 14 okay mẹ́rin ká fi àkóso fún lórí kókó kan yẹn nítorí àti wo àgbódà kan máa ẹ̀jẹ̀ kàkà ọ̀nà méjì mo fẹ́ fi hàn wá 1 Samuel chapter 13 verse 14 bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nísinsìnyí ìjọba rẹ kì yóò dúró pẹ́ olúwa ti wá ọkùnrin tí ó wù ní ọkàn rẹ̀ fún ara rẹ̀ ó sì ti yàn án láti ṣe olórí fún àwọn ènìyàn rẹ̀ nítorí pé ìwọ kò pa òfin olúwa mọ́ kí ló sún ọba Sọ́ọ̀lù dé stage yẹn character ẹni choice to make nìyẹn character tó dẹ̀ ìwà yẹn kì í ṣọjọ́ yẹn ló build ìwà yẹn accumulation àwọn ìwà yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìhà gbogbo òun ló parapọ̀
tó di ọ̀gá lé lórí tí ò lè yọ ẹ̀yìn lábẹ́ àǹkọ̀ fún ẹrú ìwà yẹn. Ntọ́lọ̀ sọ fún ni pé lọ pa ìlú Amálẹ́kì ọ̀hún, ṣùgbọ́n òun wá débẹ̀ ó dá ọba sí, ó mọ́ọ̀dù ẹ̀, ó rí àwọn kankan tó dàbí pé tẹ́ bá wò ó dá ọba bẹ̀ sí, ó ṣe kó jẹ́ pé ó fẹ́ fi yan gan ni, ó ṣe kó nú àwọn ẹrù kan tó mú, bóyá ó ṣe kó fẹ́ fi yan gan ni pé àwa náà kó fi ṣe souvenir. Tẹ́ bá wò irú ìwà yẹn á ti ní tẹ́lẹ̀ pé ó kàn fẹ́ fi, tẹ́ bá rántí ọba yẹn dáadáa, bí ní sọ máa pé ó ga, is a king tó ga, pé majority àwọn ọkùnrin àsìkò gbà yẹn bí èjìká báyìí náà wà, is a tall guy, ọ̀yìn Yorùbá ń pè ní ó sìngbẹ̀lẹ̀, ọba Sọ́ọ̀lù sìngbẹ̀lẹ̀ dáadáa gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣàlàyé ẹ̀ fún wa. So ṣe wá rí àwọn kìíní ó ṣeé ṣe kó jẹ́ pé ó ní that pride, kan ṣáà mọ̀ pé is the king of all kings, kan ṣáà ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀, I'm not sure, but mo rí pé mo kàn wo stature ẹ̀ láti fi worú wà tó wù mí báyìí. Character yẹn ó ti ń build tipẹ́, kì í ṣe pọ́jọ́ ẹ̀ ló kàn rò bẹ́ẹ̀. Now tẹ́ bá lè wá padà wo bí báyìí ní nǹkan tí Samuel sọ, èdè òyìnbó ẹ̀ mú like again, but màá kà kọ́ ẹ̀ka Yorùbá náà. 1 Samuel chapter 15 verse 28. Níta tẹ́ bá débẹ̀ ẹ má gbàgbé o pé ìwà wa wíní ló parapọ̀ ló sọ wá di bá ṣe dà ẹ́. Ibẹ̀ sọ wọ́n ní Samuel sì wí fún pé Olúwa ti fa ìjọba Ísírẹ́lì ya kúrò lọ́wọ́ rẹ lónìí, ó sì fi fún aládùúgbò rẹ kan tí ó sàn jù ọ́ lọ. Ibi tí mo lọ gan nìyẹn, tí ó sàn jù ẹ́ lọ. Ìwé ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́. So Samuel said to him, the Lord has torn the kingdom of Israel from you today and has given it to a neighbor of yours who is better than you. What makes David better than Saul? Kí ló fà á tí Dáfídì ṣe better ju Saul lọ? Character, choices, àwọn ìgbésẹ̀ tó gbé, àwọn choices wa kéékèèké wọ̀nyí òun ló parapọ̀ tó dọ̀gá lé wa lórí. tó wáyé pé choices wa dẹ̀ jẹ́ good choices every time, òun náà máa dọ̀gá lé wa lórí, á dẹ̀ control life wa àti bọ́nú ẹ̀ ó tún kan orí ọ̀fẹ́ Ọlọ́run. Torí kò rọrùn kí wọ́n sọ pé nìkan fi ayé ẹ̀ fún Jésù, àwọn ogun àná abẹ́ sí jà, àwọn ìwà ìgbọràn ẹ̀ṣẹ̀ àná á máa kanlẹ̀kùn ẹ̀ lójoojúmọ́. Every decision and every act can change you for better or for worse. Kékèké. Bó ṣe máa lọ ní every book you read, every magazine you read, ọ̀rẹ́ tẹ́ bá keep, ibi tẹ́ bá lọ, a máa ń sọ léraléra pé pastor, ẹ̀ tó jẹ́ pastor yín, ẹ̀ tó jẹ́ church tẹ́ ń lọ, all these things are part of your choices. Bí àjọ ni, kò sẹ́ntì ò ní kó, àjọ gan irú àwa náà máa kó, sẹ́ntì ò ní kó. Number 2, mo ní nǹkan mẹ́ta ni. Ṣé nígbà tá a ti gba number 1 yẹn gbọ́ as a fact báyìí, tá a ti túmọ̀ ẹ̀ fún wa, tá a ti ní òye fact yẹn pé every of our choices, every choice that we make, gbogbo ẹ̀ pátápátá ló count lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ pátápátá la máa kó jọ, kò sẹ́yọ kan tá a máa yọ sẹ́yìn náà títí kan ọ̀rọ̀ tá a sọ lẹ́nu. Bíbélì fẹ́ fìdí ẹ̀ múlẹ̀, a máa kà tá a bá ti débẹ̀, títí kan ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu. Irú ọ̀rọ̀ tí mo sọ fún yín, it counts. Bóyá bá tí mo ń sọ fún yín, ẹ̀rí ọkàn mi ń dá mi lẹ́bi wípé ẹ̀skísà ẹ̀yin náà irọ́ lẹ̀ ń pa, tó ẹni tó ń purọ́ ó mọ̀ purọ́ ló ń pa, báwọn tó ń purọ́ fún òtí ẹ̀ mọ̀, ẹni tó purọ́ kì í purọ́ fún èèyàn méjì pọ̀, táwọn tó ń purọ́ fún òbá mọ̀ òun fúnra ẹ̀ mọ̀ ìpurọ́ ló ń pa. Everything counts. Àkútàbà sí láyé ìmọ̀lókù, kò sí nǹkan tó count against wa or for us. Number 2, it is sobering to always think that every action counts. Ṣé tí èèyàn bá gbàgbọ́ pé gbogbo ìgbésẹ̀ òun ló lájọ, àrùn lẹ́ẹ̀mejì, nǹkan tí bẹ́ẹ̀ ń try láti sọ fún wa nìyẹn, àrùn lẹ́ẹ̀mejì. Ibi tí holiness ń bẹ̀rẹ̀ nìyẹn, kéèyàn ní awareness lọ́kàn rẹ̀ pé tí mo fẹ́ ṣe, what will Jesus do about it? Tí Jésù bá gbọ́ kí ló máa sọ, tí Jésù bá rí mi kí ló, ìbẹ̀rẹ̀ holiness nìyẹn. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì gbàgbọ́ kinní kan, olúlẹ̀ ẹ̀fà tó fi jẹ́ pé ìwà mímọ́ ó nira fún ọ̀gọ̀rọ̀ wa débi pé and struggle up to today to live a holy life. In fact, when it comes to decision fún ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì, ó hard fún wọn pátápátá. Tó máa dé ẹ̀wò ṣe decision dùn ṣe tá a bá pọ̀,
ṣùgbọ́n tó bá kú ìwọ nìkan àtẹlẹ́dá ẹ̀ decision máa ń nira gan fún ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ní tó fà náà dẹ̀ ni pé wọn ò ní òye wípé kì í ṣàárọ̀ ọjọ́ kan ni holiness ń wá wọn ò mọ̀ pé holiness is an accumulation of character díẹ̀ ẹ̀ ń réjọ wọn ò mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ that's why ẹlòmíà kan sọ pé new year resolution mi ò ní mu sìgá mọ́ wẹ́ January 1 ó lè má mu wọn January 2 ó lè má mu wọn ṣùgbọ́n tó bá January 3 wẹ́ ẹyọ kan ni màmá mọ̀ Ọlọ́run kú mọ̀ pé gbogbo December lọ́jọ́ kọjá mẹ́jọ ni mò ń mu lójúmọ́ àmọ́ mẹ́jọ ẹyọ ó pẹ́ jù máa sọ wọn pé jù February 1 gbogbo new year resolution ó máa forí ṣánpọ́n ìdí ẹ̀ ni pé ìgbàgbọ́ àwọn èèyàn ni pé láti ṣe rere àwọn kan decide pé wọ́n fẹ́ ṣe rere. How is that even possible? Torí pé ó ti di ẹrú ìwà àìṣe rere yẹn, ó ti di ẹrú ẹ̀ already. Àti wá bọ̀ yẹn kì í ṣe bread and butter ibi tí mo lọ gan nìyẹn. So téèyàn bá ti ní lọ́kàn ní gbogbo ìgbà wípé every action counts, gbogbo ìgbésẹ̀ tí mo gbé àti tí mo kọ̀ tí mi ò gbé gbogbo ẹ̀ pátá òun ló lájọ tiẹ̀ tí màá kó. Mo sọ fún yín pé ìbẹ̀rẹ̀ ṣe rere nìyẹn, ìbẹ̀rẹ̀ oríire nìyẹn, ìbẹ̀rẹ̀ ìtẹ̀síwájú nìyẹn, ìbẹ̀rẹ̀ ìyanu nìyẹn, ìbẹ̀rẹ̀ holiness gangan dẹ̀ nìyẹn. Ó máa rìn lọ́wọ́ gan téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ rí. Bíbélì sọ̀rọ̀ kan nínú Matthew chapter 12 verse 36. Is that? Yes, chapter 12 verse 36. Only, but I say to you that every idle word men may speak, they will give account of it in the day of judgment. Can you see that? Every idle word new. What? Ìyẹn wá yà yín lẹ́nu. Okay, ẹyẹ nǹkan Yorùbá yẹn náà ni. Ṣùgbọ́n mo sọ èyí fún yín. Ẹ̀yin yóò jíyìn gbogbo ìsọkúsọ yín ní ọjọ́ ìdájọ́. Mo láti Yorùbá mi. Ẹ̀yin gbogbo ìsọkúsọ yín pátá. Ẹ̀yin kan sọ like joke. You care about me? Everything counts. Every action counts. Every decision counts. Every inaction counts. Ẹ wá gbọ́ ẹni ọ̀rọ̀ ṣáni o. Bóyá wọ́n kàn yín ṣe jókòó wọ́n kàn mo sọ múra kan mo wà níbi kan wọ́n bá ẹnìkan sọ̀rọ̀ wọ́n brother evangelist ni wọ́n ṣàrán ṣeré wọ́n rẹ́rìn wá tí arábìnrin yẹn wá lọ wọ́n á sọ fún wọn pé mo ní excuse ìdí ni pé wọ́n jù mí lọ ní ọjọ́ orí so despite the fact that I'm Pastor Sam mo lè popular jù wọ́n lọ but wọ́n jù mí lọ gan lọ́jọ́ orí excuse mo ní ó dà pé ẹ mọ̀ bí tí joke àti flirting tó ti fẹnu kóra mọ́ àwọn ní kí ló dé mo ní kí lẹ̀ ń bá arábìnrin yẹn ṣe lẹ́ẹ̀kan yẹn àwọn náà wọ́n bá wọn jókòó ní lọ ẹ ti ń flirt náà wá dúró sí wọ́n ní eré ni mo ní ọ̀rọ̀ tíátà mo bá yín ṣeré ni mo ní bíbí mo wà nígbà tó bá wa lórí ìnà ló báyìí àwọn kan tẹ́ ìjọ ń sọ yẹn kì í ṣe jókì mọ́ ó ti di flirting mọ̀ yàtọ̀ mo ní mo ṣe rí yín báyìí mọ̀ yàtọ̀ láàrin mo bá yẹn joke àti mo bá yẹn flirt wọ́n dákẹ́ lọ wọn ṣáà lè padà wọ́n ní ẹ̀ṣẹ̀ nìyẹn mo ní every idle word àwọn náà ló kó tiẹ̀ wọ́n ní every idle word mo ní lady tó ń lọ yẹn ṣé ìyàwó ẹnìkan ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n náà ṣẹ̀ṣẹ̀ wedding kò tí ì pẹ́ good ẹ̀ẹ́dẹ̀ lọ́kàn pé ẹ fẹ́ bá ṣàgbèrè ó ní lórúkọ Jésù kò ní níbẹ̀ wọ́n ní good tẹ́ ẹ̀ bá yẹn lọ́kàn mo ló wá ṣọ́ọ̀kì mi nígbà tẹ́ wá jọ ń ṣe jókì yín débi pé ẹ̀ ń sọ fún ẹ pé ẹ̀ ń sọ colour bra tí wọ́n wọ̀ pé favourite colour yín ni ẹ gbọ́ ẹ lánàá ní òótọ́ nìyà ṣe jókì nìyẹn wọ́n jọ rẹ́yìn náà pé wọ́n jọ rẹ́yìn pé ẹni tó lọ yẹn sí ìyàwó níyàwó ni wọ́n bọ̀ wọ́n sì dùn lẹ̀ dáadáa ó yẹ kó ti yé yín dàbí àwọn arúgbó báyìí wọ́n sì dùn dáadáa ní evangelist wá ń sọ fún wọn pé colour bra tẹ wọ̀ yẹn ó dẹ̀ dárúkọ colour bra yẹn ó ní favourite colour òun ní kí ló bá rẹ̀ dèédé wa every idle gbogbo ọ̀rọ̀ ìsọkúsọ pátá wọ́n máa record it counts torí wọ́n máa record ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan tí ò ní dín èyí tí bíbélì sọ nìyẹn 2 Corinthians chapter 5 verse 10 mo kàn fẹ́ tán láti lo bíbélì lónìí kó má di pé ẹ̀yin ìtẹ̀kí ń sọ bíbélì ní bíbélì náà ní gbogbo ẹ̀dúró lé lórí but mo fẹ́ tán láti sọ̀rọ̀ kan sọ bíbélì kan so that ká lè weave ẹ̀ pọ̀ bí basket kó lè jọjú lójú wa 2 Corinthians chapter 5 verse 10 only for we must all appear before the judgment seat of Christ that each
may receive the things done in the body. The things, Eric wọ́n sọ pé the thing gbogbo nǹkan tá a ṣe pátá nínú ara according to what he has done, whether good or bad. Nítorí pé gbogbo wa ni ó gbọ́dọ̀ fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù lè gba èyí tí ó ṣe gẹ́gẹ́ bí èyí tí ó tọ́ sí i nígbà tí ó wà nínú ara. Gbogbo èyí tó ṣe pátá láì ṣe kan kù. Àti sọ́lẹ̀ kan pé every idle word wúwo ọ̀rọ̀ sọ́kúsọ. Ó tún gbogbo nǹkan téèyàn ṣe. Bóyá sí rere ni tàbí sí búburú. Jẹ́ fún alápẹ̀rẹ̀ kan kọ́rọ̀ mi lè yí wa dáadáa. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ó máa ń yà mí lẹ́nu nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwa Kìrìsìtẹ́nì tá bá gbàgbọ́ pé ó yé Ọlọ́run kò rọrùn bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà. Mo máa wò pé ó máa ń so ṣọ́ọ̀kì mi. Màá dẹ̀ sọ díẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tá bá dé point 3 yẹn, tá bá dé apá kẹta yẹn, màá sọ díẹ̀ tó fi sábà máa rí bẹ́ẹ̀. Every small things counts. Mo máa sọ dáadáa mo ti lágbà tá máa ń wọ mọ́tò bọ́ọ̀sì ìgboro. Kò dàbí tí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tó jẹ́ pé ìgbà míì káàdì lè máa fi sanwó, ẹnìkan lè máa fi ṣe. Bọ̀ lọ́dọ̀ wa ń bí ìgbó tá bá lọ bì kan tó bá pé bọ́ọ̀sì ibi táwọn lọ ló ń lọ gbogbo a máa rárí wọlé ni a máa sanwó ní kọ̀ọ̀kan. Ẹ̀rí mi lè gbàgbé láíláí. Ibi tó ti ṣẹlẹ̀ fún àwọn tẹ́ mọ Èkó dáadáa. Àmọ́ mọ́tò yẹn ní ọ̀nà Àpápá à ń bọ̀ ní Òṣòdì. Mọ́tò tí ń bọ̀ ya mọ́tò yẹn ò tètè rí ọ̀rẹ́ Èkó kún. Ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì kan wà ní ojú express yẹn. Àwọn ṣọ́ọ̀ṣì yẹn wọ́n máa ń wọ bánà ó yẹ kó ti yé wa. Èmi ò mọ̀ o ẹ̀yin lẹ ń sọ o mo ní bọ̀tọ̀ wọ́n máa ń wọ bánà wọ́n máa ń wọ signboard. Wọ́n máa ń wọ signboard. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ń sọ báyìí o ẹ má fi hàn mí o. Now arákùnrin kan ó wọ signboard junction church yẹn ló dẹ̀ ti wọ mọ́tò yẹn. So ó jẹ́ kí n mọ̀ dájú pé church yẹn ló ń lọ. Megafóònù ẹgbẹ́ ẹ̀ níbí ó tó yìí megafóònù tó gbé síbí. Bible tó gbé dání ẹ dákun tá má dìlé mi lórí kan ó tó kan fi ṣe punishment fún mi. Tán ní kí n kúnlẹ̀ kan wá gbélé mi lórí bí ìgbà tí ẹ gbókúta ó tó yìí ní Bible nìkan tó gbé sábíyá báyìí. Now ó indicate pé church ló ti ń bọ̀. Ó indicate pé church ló ti ń bọ̀. Ó dẹ̀ ń lọlé. Ó wọ mọ́tò yẹn lọ sí Òṣòdì. Now bá ṣe síwájú díẹ̀ báyìí ó ṣe kó jẹ́ òun náà ti mọ̀ pé níwájú bus stop yẹn èrò pọ̀ gan-an òun ló fi rìn wá sí bus stop tòkè ó wọlé bàtà máa fi dé bus stop tó tẹ̀lé èrò wá wọlé gan. Arákùnrin tá à ń sọ yìí ẹ̀gbẹ́ mi ló jókòó sí. Kọ̀ǹdọ́ ẹ máa sanwó ojú mi báyìí lórí tọ́ bákùú báyìí tó mú owó jáde láti àpò àyè ẹ̀ báyìí ó wá mú dání ó dì mú báyìí. Kọ̀ǹdọ́ yes kọ̀ǹdọ́ kò tiẹ̀ wo ọ̀dọ̀ wa níbi táwa jókòó sí lẹ́yìn. Kọ̀ǹdọ́ kan wá change mi dà kọ̀ǹdọ́ wọ́n ti distract ọ̀gbẹ́ni yẹn so kò mọ ẹni tí ó kù tó máa gbowó lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ ń wò báìbù ní lọ́wọ́ ẹ̀ yìí tó dàbí kọ́ńbọ̀dù táwọn obìnrin káṣọ sí. Megaphone ní lọ́wọ́ ẹ̀ bí wà jẹ́ pé ìwọ ni wọ́n yàn láti dúró sẹ́nu géètì ọ̀run láti máa kó yàn wá. Dẹ̀ kó wá sanwó mọ́tò. Ṣẹ́gbà tí kọ̀ǹdọ́ yẹn tó ti wá ń gbàgbé lọ o arákùnrin wa ń fi owó yẹn sí àpò padà. Wọ́n á rẹ̀ níbi tí mo jókòó sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe ẹ̀rọ ìgbàgbọ́ ẹ̀ ni wípé nobody saw him gbàgbọ́ ẹ̀ ní kò sẹ́ni tó rí òun so ìgbà tó sẹ́ni tó rí òun yẹn kò gbàgbọ́ wípé n tó ń ṣe yẹn ó lájọ tiẹ̀ wọ́n ti ṣíwé àjọ kan fún nìyẹn ọ̀rọ̀ yẹn kéré gan torí owó yẹn kéré púpọ̀ nígbà yẹn I think it was 50 naira ó kéré gan ní náírà gan kì í ṣe ní lédè mi ká má tẹ̀ convert ó ti kéré jù ṣùgbọ́n àwọn understanding kan pé ní ìwà mímọ́ ìgbàgbọ́ ẹ̀ ni pé òun ti mú yẹn jẹ ó dẹ̀ can't ara nǹkan tí mo sọ nìyẹn nǹkan tá a fọkàn sí kéèké that's why bí sọ pé ká máa yẹ ara wa wò bóyá ṣe wà nú ìgbàgbọ́. Èmi àti mo níṣẹ́ kan níbì kan nígbà kan mo níṣẹ́ kan tí mo ń ṣe lọ́wọ́ wọ́n fẹ́ gbé iṣẹ́ yẹn fún ẹnìkan so wọ́n á mú àwọn èèyàn wá so kò pẹ́ ní ẹnìkan wá sọ pé kẹ́nìkan wá rí mi ẹnìyẹn wá lọ jẹ́ pásítọ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn pé inú mi dé wá dùn pé pásítọ̀ ní ẹ̀dẹ̀ tí ń ṣiṣẹ́ ó ní òun kanú bíbélì pé kó máa ṣe nǹkan ó ní òun ní opportunity iṣẹ́ ìránṣẹ́ òun bá fún òun ní opportunity ó ló fúdà pé ó fún òun ní opportunity òun á go no problem ó yẹ já lọ gbogbo wọn sí mọ́tò a lọ síbẹ̀ bàtà lọ́wọ́ ó ní nǹkan báyìí lámàrà immediately yẹn ó ní ká jọ lọ adẹ̀jọ́ lọ bẹ̀ yẹn ládẹ̀ ra àti gbogbo ẹ̀ okay
in fact ọjọ́ mo ti ná owó tán mo láì sọ wọn pé ẹskísà ẹ dákun ẹ má bínú tó bá máa á tó ọ̀la kẹ tó rí owó tẹ máa fi bẹ̀rẹ̀ ṣe kò sí problem tọ̀ ẹ jẹ́ kí n gbé yín padà sí ọ́fíìsì mi ò sódà ẹ̀yin máa bọ́lẹ̀ ẹ dẹ̀ wá mọ́tò láti bẹ̀ tó ló máa súnmọ́ ibi tẹ́ ń gbé ó ní no problem so now ẹ kọ́ mi wọ́n á rí i pé mo ní láti ra epo sí mọ́tò yẹn bá yà sílé epo ó ní èlò mo fẹ́ rà mo ní kó fìlẹ̀ tó mọ̀ pé possibility wà kí epo 12,000 kó kún so mo ti kàwé mi 12,000 àtàwọn ṣéǹjì díẹ̀ ló kù kò sówó nǹkan lọ́wọ́ mi mọ́ ń jọ yẹn ẹ̀yọ́ ọmọ ọlọ́run wọ́n lè ta epo yẹn bó ṣe tàn ó pé ẹ̀dẹ́ wọ́n ta kinní kan náà tán ní fuel kinní kan náà máa ń pè wọ́n máa ń dà tó bá ti fẹ́ rí epo àwọn tó wà bí wọ́n máa ta fún wa máa dà sínú kinní yẹn 15 nígbà yẹn kò tí ì di 2,000 ní bó ṣe tà tán báyìí èló lówó ẹ̀ ó ní owó yẹn ṣáà ló bí 14,000 mo ní kò sí problem bí mo ṣe ní kí n wọ mọ́tò báyìí mo ṣílẹ̀kùn iwájú mo dẹ̀ korí bọnú mọ́tò mo nawọ́ mo mú ibi tó wà nínú mọ́tò mo bẹ̀ sí kà mú tó báyìí mo wẹ̀ owó ẹ̀ lélẹ̀ mi ò bá rí lédi yẹn bẹ̀ mọ́ lẹ́yìn tó tẹ́pọ̀ fún mi ń sìn máa sọ pásọ̀ bí màá yé tó tẹ́pọ̀ fún mi ń sìn mẹ́rin ní kí n wọlé ó ní kí n máa lọ ìbùkún ọlọ́run ní epo tààrà ní ìbùkún ọlọ́run irọ́ o n bá bọ́lẹ̀ n bẹ̀ sí wà ibo lédi wa mo ní ọ̀gá ló pé mi délé ń sìn ọ̀gá ti gbé sí mọ́tò lọ ọ̀gá gbé sí mọ́tò kẹ̀ wọ́n ní kí ló dé mo ní kò tí ì gbowó lọ́wọ́ mi wọ́n ní àkínjẹ́ kó dé mo ní ṣé kò ní pẹ́ àwọn ni wọ́n sáré lọ bìkan àbájókòó ẹni tí wà lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ pásítọ̀ ní kí la dúró fún bẹ́ẹ̀ sí báyìí ó ní pásítọ̀ ní this is the blessing of God this is the blessing of God you can't be doing that this is the blessing of God mo ní àjókòó dé ni o a máa jókòó lè ta fi dé o èmi gbà pé blessing of God ní ṣùgbọ́n tá a bá fẹ́ gba blessing gangan kì í ṣìgbà tá a rí epo tó yẹ ká sanwó wọ́n ti ta epo fún wa tó wà lọ́wọ́ wa ṣá máa ná ọlọ́run bọ́lọ̀ ṣe ń bless mi kọ́ yẹn ọlọ́run máa ń bless mi ní níìtì ni aṣáàdúró ń lọ bí 25 minutes tá a fi dúró lọ́jọ́ yẹn in fact gbẹ́ngbà tí wọ́n ń rún jújù múra nínú ilé epo yẹn supermarket kékeré kan wà bẹ ẹjọ́ ṣe ní soft drink wọn ló wà ẹ bá mi mú kan tó tutù dáadáa kí lára lè jẹ́ sí wọn ní gálà pé ẹ̀mú ayíyáda mo gbé fún bàbá pásítọ̀ àwọn oúnjẹ lọ́n tí wọn kò pẹ́ lédi yẹn wá dé wọn ò tí ì parí kan tán jẹ gangba yẹn dà ó tí gbó lọ́mi ó pariwo ké mọ́lẹ̀ ó lè lẹ́dú látàrọ̀ àwọn olè ṣe dájú ẹ̀dá fún yín tọmọtọmọ ó ṣàgbàdúrà lọ mú ní no problem nǹkan tá ní kádó wá ń bá kan jà pé ó dẹ̀ bá mi gbowó yẹn so ìyẹn náà sọ pé ayé lè tó kọ̀ọ̀kan mo gbọ́ yẹn ayé lè wọn mọ̀ pé báwo ṣe lè tẹ́ gbó tó sanwó tí wọ́n sanwó kò possible lóhun ṣe gbowó yẹn lọ́wọ́ lẹ́nu ok àṣàlọ́ títà fi dé ọ́fíìsì lọ́jọ́ yẹn yẹn ọlọ́run pásítọ̀ ẹ̀ ṣàǹkùn sí mi létí well I don't know what is wrong with you people ẹ bá máa ṣe holier than thou kò ṣe kíníkan mo ní pásítọ̀ mo ní bẹ́ẹ̀ mi ti fẹ́ lo life tèmi nìyẹn ẹja máa lọ bí tá à ń lọ tí n bá ti jẹ yín lówó bí ẹ fẹ́ gbó lọ́wọ́ mi ni olùkọ́ sọ fún mi ní náà pé kò lè tó yẹn ipe kíníkan ó wá ń fún mi ní àwọn example ẹni tí wọ́n ní kí n gbéṣẹ́ fún mi ní gbéṣẹ́ ìfún mọ́ ó kàn ràn mí lọ́wọ́ lọ bá mi ra nǹkan ni màá tì síwájú ni ẹni tó dẹ̀ introduce sí mi màá ní kí ẹjọ́ bá mi fún pásítọ̀ lówó ẹ̀ owó òrìn ọjọ́ sí ẹ̀yìn ó tán nǹkan tí mo dẹ̀ ṣe nìyẹn ẹ̀wọ́ àtàdé ọ́fíìsì lọ́jọ́ yẹn bá a ṣe dúró di oh my God bá a ṣe dúró di ẹni tí a fẹ́ repo lọ́wọ́ ẹ̀ ẹnìkan dúró dè wá ó ní òun pé ìyàwó òun pé pásítọ̀ Sáàmù máa sí ní ọ́fíìsì wọn náà máa jáde pé tó bá jẹ́ pé wọ́n ti pẹ́ jù wọ́n máa sábà gbàbẹ̀ lọ lé ní tó bá ti jáde bẹ́ẹ̀ tó bá ti pẹ́ jù wọ́n ṣáà dúró ẹni wọn ò dẹ̀ sọ pé ẹnìkan béèrè mi ó ń dúró dè mí lójúlé látàrọ níyàwó sọ pé má wálé o dúró tán má close lójú ẹ ìwọ náà máa bọ̀ ẹni nǹkan sọ pé àwọn wá láti Amẹ́ríkà ni ìyàwó wa fún ọ ní envelope kan pé kán fún wa ìjọ yẹn báyìí mo ṣe ṣe envelope yẹn báyìí ẹ̀yìn owó àwọn aráàlú òyìnbó ni mo bá ń bẹ dọ́là kan lẹ́yìn pé yẹn tàwọn ti òyìnbó ti dọ́là ní pounds 750 this is blessing arákùnrin náà this is blessing mo ní ìwọ o nígbà ní owó ìrọ̀lọ́pàá normally bó mo ṣe máa ń ṣe ní irú bó ṣe wà mo lè fún ní 50 orí ẹ̀ mo lè fún ní 100 àwọn tó close mo àmọ̀ dáadáa pé tí n bá rí owó kan lójú yín àjọpin ni ẹ ó ti jẹ́ dandan mo kàn ń wò lọ́jọ́ ẹ̀ ní ìwọ sísì ò nígbà ní owó mo ṣàdákẹ́ mo rẹ́rìn àárín ẹnìkan mo ṣàfihàn tébù tí tó fi lọ báwo ni iṣẹ́ yẹn mo ní tó bá dà owó kí n fún yín dọ́là ni wọ́n fowó sí mi lọ́wọ́ ó lè ń gbọ́ tán pé ìyàwó olóníkan fún mi fún kíni ṣé ó fẹ́ fún mi àsọ̀fẹ́ ni ó ṣàwá lọ ṣáà ní ẹwù ẹni tó rí pásítọ̀ yẹn ní ẹjọ́ bá mi fún ní owó òrìn ọjọ́ sí iṣẹ́ ọjọ́ sí ń kọ́ mi ọlọ́ọ̀ṣẹ̀ mímọ̀ kó lè rí mi pé irọ́ ẹlòmíì ló máa ṣe ẹni ẹ ti mọ̀ pé ó ti ṣe nǹkan kan nìyẹn bí wọ́n ti jọ sọ omi ò mọ̀ bọ̀ tó á ti sọ pé ó ti ṣe nǹkan kan nìyẹn our actions are in action lójú ẹ̀ nǹkan yẹn ó tóbi bàbá owó epo 14,000 kí ló lè tó bẹ̀rẹ̀ rẹ̀ kó sápò
ẹlòmíà àwọn kan winning and thank you for the blessing yẹn lọ́dẹ̀ ni ẹ̀ṣẹ̀ burúkú ni tó pé ó lájọ tó máa kó ẹ̀rí pásọ̀ yẹn ṣe ń kó àjọ ti ẹ̀mí délé bẹ́yẹn character tó dẹ̀ ìwà ẹ̀ tó dẹ̀ wùjọ yẹn ó ti ń kó jọ díẹ̀ so nígbà tí ó wá rí ẹlòmíì tó wá rí epo tí 14,000 tó wá sọ́wọ́ tèmi báyìí ó ní kí n kò tó bó ṣe mú mọ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà nìyẹn kò sí kàtà bá ṣe báyìí bó tún mo sọ fún àwọn tá a bá ní lọ́kàn wípé ohun gbogbo tá a bá ṣe á kó bí àjọ ó máa ń ràn yàn lọ́wọ́ ẹ̀yọ́ láti para ẹ̀ mọ́ ó máa ń ràn yàn lọ́wọ́ láti ṣe the right thing every time ṣé nígbà tí èèyàn bá ti wá ń ṣe the right thing every time ṣé mo sọ fún yín pé ìwà wa àjọ ni kéékèèké náà tẹ́ bá bẹ̀rẹ̀ lẹ́nìí báyìí pé okay from today every decision counts màá dẹ̀ make sure pé before I take any decision I will think over it from biblical perspective ká máa ṣe àwa máa kó bí àjọ àwa bọ́ sí ìpele kẹta àwa rí pé it will now be easy to understand that everything counts. It will now be easy to understand that everything, it will be encouraging. In fact, to make a decision will now be easy for you. To pay graduate, shady idea, everything counts, so you make a good decision. Everything counts, so you make another. You make. I'm already just be ready because we now want to be able to control life in our wrong. Ìwà ìmọ̀ yín bẹ̀rẹ̀ nìyẹn gbogbo àwọn tó bá ń bá yín lò gbá pé ẹni yàtọ̀ in tó fà ní pé you have mastered the art of understanding the fact that everything counts in tó rọrùn jù nìyẹn so as time goes on making right decisions will now be part of your life and your doings wàá gbégbé ayé yín àti nǹkan tẹ́ ń ṣe every time ni so gbà yẹn ní irú ìbéèrè tí ẹni tó béèrè lọ́mí kò ní wáyé mọ́ wípé ṣé wàá possible ṣá ṣé àmọ́ àwọn tó ń béèrè bẹ́ẹ̀ wọ́n ní ṣé wàá possible ṣá every decision láyé kó wa máa jẹ́ positive mú nǹkan tó fà ní wípé ìgbésẹ̀ number 1 and 2 yẹn kò yé wọn so number 3 yẹn wọn ajá àjèjì létí wọn everything counts kò wá ní sí àyè mọ́ ẹ̀yin ò fún stalemate torí pé to now make the right decision ó ti wá rọ̀ yín lọ́rùn bí wọ́n ti mọ̀ pé everything counts so to make the wrong decision kò wá every time at every given time báyìí decision yẹn máa right ni torí pé ẹ ti fi kọ́ra over and over again to take the right decisions láti wọlé méjì kẹ́ tó dáwọ́lé ẹ̀rí so stalemate wà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì èyàn pé ìjàkadì láàrin good and the bad tẹ́ bá wo àwọn tíátà yẹn tẹ́ bá ṣe tíátà lọ á ní owó olówó ló wà lẹ́yìn o ṣé kí n gbé báyìí akàṣe báyìí a máa wo áńgẹ́lì kan tó wọṣọ funfun mímọ̀ bẹ́ẹ̀ ti wọlé tíátà bẹ́ẹ̀ ni pé má gbé kí ṣòwò tiẹ̀ dáṣọ wá tó wò báyà tó rí áńgẹ́lì mi ìyẹn ní ìwò méjì àní gbé jáde gbé ìjọ òdo tó máa rí owó ilẹ̀ láyé ìmọ̀ so èèyàn ní sínú rúpò bẹ́ẹ̀ mọ́ to now make the right decision ó máa rọrùn mọ́ ti dáadáa ní àìpẹ́ ọdún ìlélẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn dáàdì yẹn mo mọ̀ wọ́n àti ìríra nígbà tó mo mọ̀ wọ́n ẹ̀rí wọ́n wà ní Èkó ń bí mo kàn rí aláàtì kan lórí fóònù mi lọ́jọ́ tá à ń sọ ìyọwọ́ mi gangan ní fóònù wa wọ́n ṣe fún mi ní fóònù yẹn dání kò tí ì tó yẹ sẹ́kítì mi ṣe fún mi fóònù yẹn kò tí ì tó 1 hour torí tí bá ti wà láǹdì bẹ́ẹ̀ wọ́n á fẹ́ torí gbogbo wọn ló sá fún fóònù mi gbogbo wọn ló máa sá fún fóònù mi torí wọn ni ẹ try o so wọ́n gbé fóònù lé mi lọ kò pẹ́ mo kàn rí aláàtì ní 100,000 naira mo wá ń worúkọ ẹ̀rín yẹn mo wá ń worúkọ ìlàbẹ́ yìí mo lè jẹ́ nǹkan jọ pé tí ẹni ò bá confam àní tọ́ṣe owó yẹn a máa filẹ̀ síbẹ̀ ni ẹ wo kò ìbídíẹ̀lẹ̀ ní mẹ́sẹ̀jì wọlé pé ha ló bẹ̀rẹ̀ mẹ́sẹ̀jì mistake ni o kí n jọ mistake ni wọ́n ti make voice recording pé kí n jọ mo wá rí ọ̀rọ̀ yẹn ti wá gùn jù mí ni tẹ́ bá ṣe mistake ẹ̀ kàn sọ fún wọn kàn sọ mẹ́sẹ̀jì padà pé ta lè fẹ́ send owó sí Pastor Adeosun ni fine èyí lè fẹ́ send sí wọn wọ́n ní 10,000 okay 100,000 ló wà ní ọ̀dọ̀ wa ń bí wọ́n ní that's what I'm saying pé mistake ni so ká ẹ fẹ́ gba 90,000 padà wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ send the account yín wọ́n á sọ bẹ́ẹ̀ tó jókòó síwájú mi lọ́jọ́ yẹn pé mistake ni mo ní ibi tí owó burú sí nìyẹn mo ní odó kan ló dá gbogbo ẹ̀rú báyìí fún wọn mọ́ wọn lọ́wọ́ odó kan péré wọ́n tẹ̀ 1 odó wọ́n tẹ̀ kan sí ló pé 100,000 now
ẹ tó wà wájú mi fẹ́ sọ irú pò tó wà ẹ má jẹ́ kí n sọ pò tó wọ́n wà nínú ìgbàgbọ́ wọ́n wá ní ṣé a fẹ́ ẹ̀rọ sẹ́ndì ẹ̀ ni mo á gbé mi ní sẹ́ndì àṣà o mo yẹ ìgbọ́kàn tí mo sọ fún yín sìn olùfẹ́ send 10,000 sí wa ó wá ṣe mistake send 100,000 orí ọlọ́run ni ọlọ́run tí ọlọ́run gbà mí lọ́wọ́ pásítọ̀ sí wa wẹ̀ ó ní ọlọ́run ti mọ̀ pé owó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fún yín ṣùgbọ́n ó fẹ́ fún yín ní ìrùnà ọlọ́run yarí mọ́ lọ́wọ́ fún ní 100,000 ni pé ẹ wá fẹ́ sọ ẹ wá orí ọlọ́run ní fẹ́ mo ní kò possible lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn bó ṣe ń pe orí ọlọ́run bó ṣe ń sọ fún mi bó ṣe rí bó ṣe fún mi lápẹẹrẹ kan bẹ́ẹ̀ náà lèmi náà ń tẹ app báńkì pam lórí successful kí á ló pè padà pé God bless you Pastor Sam mo dúpẹ́ ẹ ṣé gan owó ọjà ni ẹ ṣé gan mo ní kò sí problem mo ní ọlọ́run àbùkù fún ilé ìtarí o inú ẹni ò dùn mi ò rò bóyá inú ẹ̀ dùn ẹ̀rí kò dàbí kò dàbí ẹ̀sàbù tí mo ṣe fún yín the other time o wípé ara epo adúró di ẹni tí ó ta epo fún wa kó gbowó bàtà dé ọ́fíìsì ẹnìkan dúró lọ́jọ́ yìí kankan ò ṣẹlẹ̀ but kì í ṣe pé bàtà fún ní 9,000 tán ẹnìkan náà tó wá sẹ́ndì 90,000 mí sí wa kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a ò rí nǹkan kan lọ́jọ́ yẹn ju 10,000 yẹn lọ ṣùgbọ́n ó ti di part of our life kò influence wa a ò tiẹ̀ tún rò àdè jókòó kálá mọ̀ ní ká má sẹ́ndì owó yẹn o irọ́ o ọlọ́run ní gbà ọlọ́run ní jẹ́ kí ló tiẹ̀ fà á tó fà á ni pé ohun tá a ti fi kọ́ra ohun tá a tó ti di mọ́líkì it has become part of our life exactly bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn so àwọn ọ̀rọ̀ bíi akínrìn kò rí májì kò ní sí dictionary mọ́ ní mọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀ torí àwọn èdè Yorùbá kan wà ní akínrìn kò rí májì kò ní mínì létí yín mọ́ so ẹ wà máa rí holiness nínú gbogbo actions yín holiness ló máa jẹ́ why torí pé ẹ ti accumulate ìwà edition rere díẹ̀ lẹ́ńkójọ ó ti wá dàgbọ́ ti di giant ó bá sì rú life yín so láti gbé the right step kẹ́ arrive lórí the right decision kò ní jẹ́ nǹkan tẹ́ máa struggle lé lórí ẹ kàn jẹ́ natural thing natural tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ láti ó ti natural because ẹ ti dẹ̀rù òótọ́ so òótọ́ yẹn ni kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ bá tiẹ̀ sọ́gàn ẹ máa ṣe ẹ̀rí mo bá sọ̀kan jà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹnìkan send owó sí pé kó fún ìyàwó ẹ̀ fẹjọ́ sùn mọ́ pé ó jẹ owó yẹn mọ́lẹ̀ òun wá pàdé ẹni yẹn ṣe pé àwọn míwọ̀ tó tán fún èèyàn lówó wọ́n á máa retí kẹ́tọ́ pé ẹ ṣe wọn àná gbà tó dẹ̀ fún lówó bá tó máa ní ẹ ṣe wọn rárá àwọn dáìdì ṣe wọ́n ṣàárẹ̀ tí wọ́n rí yín o wọ́n rí mi mo rí wọn náà kan tó kún lè rọ̀ mo sẹ́ndì kíní kan sí iṣẹ́ rí ẹ̀rọ wọn láwọn ò rí o wọ́n á sọ fún mi níwájú ọlọ́wọ́ àti ènìyàn wọn ò fún mi lówó rí fún ìyàwó tèmi o kó má dọ̀wẹ́ rí wọ́n á pè bó ní mọ́mí ẹ máa bọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé wọ́n fún mi lówó rí ẹ ti gbọ́ nínú ìtàn àbí ẹ ti lálàá àbí ẹ̀mí Ọlọ́run sọ fún yín àbí àṣírí tú pé ẹnìkan ní kí n fún yín lówó mo jẹ́ mọ́lẹ̀ wọ́n ní kí ló máa bá yín débẹ̀ ẹni táwọn ò mọ̀ gan ẹni táwọn òótọ́ rẹ̀ ní ẹni tí wọ́n ò mọ̀ kò sí bọ́n ṣe lè bára wọn pàdé in the next 5 years ẹ bá fún mọ́ mi òun rèé o màá tún ní nọ́mbà ẹni ẹ pè kẹ́ sọ pé kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ o so not because pé mo fún yín lówó yẹn but at least ó máa encourage ẹni yẹn pé owó tó fún yín ó di ọwọ́ yín ó máa natural kò sí nǹkan mi ò ti understand ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà pé nǹkan tó ń pè ní ìwà mímọ́ nìyẹn ìwà mọ́ kìí ṣe nǹkan tó wà obscure tí ò ṣe túmọ̀ ìwà mọ́ kìí ṣe nǹkan tó yẹ pé ó sò nira gàgàgàgà irọ́ o ní tó rọrùn pátápátá gbáà ni ẹ̀rí every action counts ẹ̀mọ́ ìka gbàgbé mo ní níta àkọ́kọ́ fi ṣàlàyé fún wa ni pé our characters are the accumulation of the decisions we have made àwọn ìwà wa àwọn kan tá a kó jọ tó sọ wá di èwù tó a fi níwà tá a ní à ń tó jọ díẹ̀ ni ẹ jẹ́ ká bá gba fact yẹn wọlé gbẹ̀lá tó lè bẹ̀rẹ̀ sí mọ̀ pé ìrònú ẹ̀ gbọ́dọ̀ wà lọ́pọlọ wa ìrántí ẹ̀ gbọ́dọ̀ wà ní agbára wa lójoojúmọ́ ni pé every of our actions count gbogbo ìgbésẹ̀ tá a bá gbé pátápátá ó lájọ tiẹ̀ á ràn wá lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí ronú pé ó tọ́ màá ní mo fẹ́ ṣe báyìí irọ́ mi ní ṣe torí every action counts mo fẹ́ ṣe báyìí kò sẹ́ni tó rí mi every action counts mo ní tá bá ṣe ń ṣe díẹ̀díẹ̀ yẹn ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀tẹ̀ta ẹ̀rẹ̀rin àràrún ẹ̀fẹ̀fà àwa àwọn ló wá di ńlá tó máa di òmìrán nínú ayé wa so àwa lè bọ́ sí ìpele gangan ìpele wà mímọ́ tí wọ́n pé àti gbégbé sẹ́yìn kò ní nítumọ̀ àwa dé ìpele pé it will now be part of our nature to take the right decisions always and that is holiness. Ọlọ́run ràn wá lọ́wọ́ bá ṣe ń tẹ̀lé
àṣẹ àti òfin Ọlọ́run. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àṣeyọrí tòní lẹ́ẹ̀kan sí. Àyìn òun torí pé ẹ̀yin lẹ ràn wá lọ́wọ́ láti túmọ̀ ọ̀rọ̀ yín ní ọ̀nà tí ó yé àwọn ènìyàn. Mo gbàdúrà fún yín agbára tẹ́ fi gbé ìgbé ayé yín ní ọ̀nà tó tọ́, nínú ìwà mímọ́, nínú ìwà pípé, kẹ́ lè yẹ níwájú Ọlọ́run. Ọlọ́run á fi fún yín. Mo gbàdúrà nínú ayé yìí ẹ̀yin tó ní ká kù ṣe bó ṣe fẹ́ yìí, tó ká kù ṣe bó ṣe wù yìí, Ọlọ́run yóò fà yín yọ fódà láti ṣe yín lógo. Mo gbàdúrà mo ní Ọlọ́run yóò fà yín yọ láti ṣe yín lógo. Ọlọ́run yóò gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin ẹ̀ṣẹ̀ Ọlọ́run yóò gbé dànù ayé yín. Mo sọ fún Ọlọ́run nípa yín pé láti òní lọ ẹ di ẹni tó yẹ níwájú rẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ìrọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa, kárí àánú rẹ̀ gbà, gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.